àdúrà ńlá kan ń bẹ òru lèèyàn máa ń ṣe náfìlà méjì ni àdúrà yẹn lágbára débi pé back to sender ńlá ni tó o bá mẹni tí máa ń ṣe àdúrà yẹn má ro aburú sí o torí tó o bá ro aburú sí ìwọ laburú yẹn ó ṣe náfìlà méjì péré ni téèyàn bá máa ń ṣe tí wọ́n bá ro aburú sí ọ lásán nǹkan ó ṣe ohun tán ká tó wá sọ pé wọ́n ságùn sí ọ náfìlà méjì péré ni lóru lèyìn ó ṣe àsìkò tó bá tají lóru ìwọ kàn dìde kó lọ sàlùwàlá tó bá wá ń sàlùwàlá lọ tó bá ti débi tó fọ ẹsẹ̀ ọ̀tún rẹ̀ ṣe bismillahir rahmanir rahim kul a'udhu birabbil falak min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqaba wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasada ó ti fọ ẹsẹ̀ ọ̀tún tán wá tó bá ti wá bọ́ sí bí ẹsẹ̀ kejì tó tún fẹ́ fọ náà ṣe bismillahir rahmanir rahim kul a'udhu birabbin nas malikin nas إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ó ti ṣàlùwàlá tán báwọn wá lọ nú ilé kó lọ yan náfìlà yẹn bá ṣe máa kírun náà ni àmọ́ méjì lókì ó ṣe bísímìláhì tó bá ṣe fátíà tán wàá wá ṣe kúlẹ̀ a'udhu birabbil falaki tó ṣe níbi ẹsẹ̀ àkọ́kọ́ yẹn wàá wá ṣe 33 lẹ́yìn fátíà wàá rúkú wàá kíyàn bẹ́ẹ̀ wàá dìde ẹlẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ wàá tún ṣe fátíà wàá tún wá ṣe kúlẹ̀ a'udhu birabbin nasi tó ṣe lẹ́lẹ́ẹ̀kejì yẹn ó tún ṣe èèyàn náà 33 bó bá wá yan náfìlà yẹn tán kò sàṣàlátù kò lọ sùn padà tí èèyàn bá ń ṣe náfìlà yẹn ó kéré jù téèyàn bá ń ṣe lẹ́ẹ̀kan láàrin oṣù kan tí wọ́n bá ro aburú sí ọ tàbí tí wọ́n bá ṣe tí ò dáa sí ọ níkọ̀rọ̀ ogun ni wọ́n bá ń ṣe sí ọ ní idán kan ni wọ́n bá ń ṣe sí ọ níkọ̀rọ̀ ni wọ́n fẹ́ fi báyẹ̀ rẹ jẹ́ àdánwò bá àwọn ènìyàn nù ayé náfìlà yẹn àdúrà ńlá gidi nífẹ̀ẹ́ tó bá máa ṣe wọ́n fi wèrè wo wèrè Ọlọ́run nìkan ló kápá àwọn tá à ń sọ yìí gbogbo tó ń so mára káàkiri yẹn irinṣẹ́ wọn náà ni báwọn náà wọn ò bàjẹ́ Ọlọ́run ní kó o sádi òun ló lè dá sẹ́ríà fún wọn àsìkò tá dùn àgbàjù láyé òru ni ẹ̀gbọ́n tó lọ sọ fún anabi Muhammad wa minal layli fatahajjad bihi nafilatan laka maqamu Mahmud daraja ńlá ni níwájú Ọlọ́run ò dẹ̀ ní ṣe fẹ́ nìkan kan nu ayé lẹ́yìn anabi Muhammad nìkan òru wa lọ́lọ́run sọ fún anabi kó dìde kó tọrọ daraja yẹn kí lédè tí o sọ fún kó dìde lọ́sàn-án nítorí pé òru lágbára púpọ̀ láyé mi ó tún ní qumil layla illa qalilan dìde lóru ó dàbí ò bá ju díẹ̀ lọ òru lágbára púpọ̀ gbogbo success téèyàn bá fẹ́ ṣe lọ́sàn-án nínú ayé òru lèyìn ó fi plan rẹ̀ téèyàn bá fẹ́ kó succeed ẹ̀gbọ́n tá a fà sọ ni ó ní sihamul layli la tukhti walakin laha amadun àdúrà téèyàn ṣe lóru ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn ta ọfà ni ọfà téèyàn ta lóru kò sẹ́ni tí ó mọ̀ pé ó ti ta fà àfìgbà tó bá tó débi tó fẹ́ kó lọ sí yẹn béèyàn bá ta fà lọ́sàn-án ojú ti ń wò pọ̀ àwọn kan ń bẹ wọ́n ń rí gbogbo bó ṣe ń operate lọ́sàn-án wọ́n lè fojú já oore rẹ bọ́ àmọ́ lóru àwọn tá à ń sọ yìí náà busy ọfà tó bá ta lóru ò lè ṣe mistake ibi tó bá ní kó lọ san ni yóò lọ san ó lè ṣe mistake lọ́sàn tó rẹ́yìn tẹ́ ń tafà lọ́sàn pọ̀ àmọ́ lóru àwọn tí wọn ò jó gbádùn lọ́sàn yẹn àwọn náà bísí pẹ̀lú tiwọn lóru wọn ń ṣe nǹkan míì lọ́wọ́ dìde lóru Ọlọ́run fẹ́ gbọ́ tiẹ̀ odidi súrà kan ní jẹ́ Suratul Layli súrà òru nínú Al-Qur'anu Karim níbi tó ru lágbára dé òru kan tún bẹ tó tún lágbára ju ẹgbẹ̀rún oṣù lọ Laylatul Qadri khairun min alfi shahri pé òru kan tún bẹ tó tún lágbára ju ẹgbẹ̀rún oṣù lọ lóru kan yìí náà yẹn bá fẹ́ ká dùn àwọn tètè gbà kódà tí wọ́n bá fún ọ ládùúà kan tó bá wo àdúrà yẹn tó bá jádùúà tó jádùúà gidi bó bá fẹ́ kó tètè gbà òru ni kó o máa ṣe ní ti ń bẹ́nu òru lágbára gan gbogbo nǹkan ló létò níwájú Ọlọ́run ò wá fi òru ṣeré òru lágbára púpọ̀ kó rọrùn kéèyàn tó lè dárun mọ́jú lóru tó bẹ́ẹ̀ lè wá dárun mọ́jú lóru fọlọ́run Ọlọ́run náà ò fi ọ ṣe é bá